àti bí lọ́jọ́ yẹn ọjọ́ náà ló wáyé àbí lóbìnrin ó lè ráyé lọ àbí lóbìnrin ọwọ́ ẹ̀rọ ló mú wáyé obìnrin níyà gbogbo wa àánú gbójú ẹ̀ kò ní ẹlẹ́yinjú àánú lè àánú ògbàlẹ̀ ẹ̀kan ni àbínú funfun mà ní Ìyá Alanu mi kò gbọ́dọ̀ kú àbínú funfun Ìyá Alanu mi yé mọ̀ gbọ́dọ̀ ṣàìsàn Ìyá Alanu mi pẹ̀lú ìṣòro Ìyá Alanu mi mọ̀mọ́ kó bó ti wọn Olúwa mi ní kó ṣọlá ọba mi ní yàrá ọba tó pẹ́ lómi lórí ó pa lórí tó ń tẹ̀kùn nínú gbọ̀nsẹ̀rí o ajídára ọlọ́run mi ní pọ́nlá àtọ́gbọ́n lórí ọba mi máa ní ṣòun gbogbo ènìyàn lè máa ṣàìsàn ẹnu ayé yìí lè máa kún ní o ṣàtìgbọ́kàn lọ́lọ́run mẹ́ àgbójú lólúwa mi kò ní kó àgbójú lólúwa èèmọ̀ níjogún ọ̀tá lè máa ṣàtàwọn ẹ̀ ire ni ire ṣáà ní ti rere ènìyàn lè máa ohun tó sọ̀rọ̀ ní báyọ̀ náà ló kú bá ṣe tẹ bá ní ìdẹ́ni tí mo fẹ́ fi ṣe. ó lè ráyé lọ gbogbo ayé ló panu pọ̀ lọ́fun lórúkọ wọ́n fún lórúkọ o wọ́n fún lórúkọ wọ́n pè ní Ìyá Alanu Ìyá Alanu ni màmá kó. ẹ̀yin angels ni ń bọ́ lọ́dà. a fẹ́ jáde. n mọ̀ pé fẹ́ jáde ni ń bọ́ lẹ́ ń lọ gangan. Actually ọ̀rẹ́ wa ń ṣe nǹkan kan so a fẹ́ débẹ̀. Ok ìyẹn náà dà kò burú ẹ máa lọ ẹ̀gbọ́n yín ńkọ́. wọ́n wà nínú ilé. Ok ó dà ẹ máa lọ sí yín. ara ẹ mọ. mọ́mì ẹ lálejò àwọn èèyàn kan dúró dè yín nílé. wọ́n wà nílé. as usual àwọn tó máa ń wá yín wá yẹn. ara ẹ mọ. Enjoy yourself. Okay. And don't be late. Okay, mom. All right. Yeah, bye. What's up? Hello, daughters. As in, for real? Are you for real? I'm for real. Oh my God. Oh, serious. You can't change. Ẹ jókòó mà, ẹ jókòó. Kí ni mo lè ṣe fún yín? Mọ́mí, ní tí ọba bá ẹkún wọlé yín ló máa bẹ̀rìn jáde ni òun ló jẹ́ káwa náà wá ẹwọ́ ẹ̀sọ́ ọmọ mi kò síbi tí mi ì gbé dé hospital yìí tí mo ti ẹ̀ gbé lọ láti in fact gbogbo nǹkan tó wà nílé mi pátá mo ti ta làwọn èèyàn wá sọ fún mi pé aláàánú ni pé má ṣàánú dókítà dẹ̀ sọ fún wa pé ẹsẹ̀ yìí o lẹ́yìn ìgbà tí mo ti náwó gbówó tán ni o wọ́n ní pé ẹsẹ̀ yìí pé wọn ò lè ṣe ń bíbá ìmọ̀ pé kí n gbé lọ sí India wọ́n dẹ̀ ní 1.5 million ló máa parí ẹ̀kú dé sí nǹkan náà wọn náà nìkan bíbá ìmọ̀. Ẹ jókòó mà, ẹ jókòó. Ṣé rí àwọn tí wọ́n júwe ọ̀dọ̀ mi fún yín wọn ò parọ́ rárá o èmi náà kọ́ Ọlọ́run ni o Ọlọ́run máa ń lò mí láti ran àwọn èèyàn lọ́wọ́. Ejebu, Yes, sir. can you please take us out? No, I'm going to say capital no. I will not take you outside because mommy leave her jáde anytime. She must offer me my be on law. As in, you know, I'm top red. Yeah, I'm top red. Ìjẹ̀bú. Àwa ló ń pè ní daughter. Má worry, mo máa get ẹ nínú ilé. You guys are daughters. Sometimes boy. Everybody níwájú Ọlọ́run ọmọ kékeré ni wá o. You guys going out? Okay, she gets fáwọn ọmọ inú ẹ̀. Sorry, excuse me, can I take a pair from you? Oh. Wow. Yeah, me follow. As in dab, I dab for you once again. I dab for you. Okay, then you come and take it. I kiss today. I beg today. Oh, no kiss, babe.
Tap, man. I tap for you, though. I tap. Oh, jigida. No crying, man. Ìjẹ̀bú. Láti jọ́ tí mo ti dáyé. Èèyàn gidi ò kí sí. Irọ́ ni. Bó sì wà. Mo fi èmi fọwọ́ra kọ́lá ìní wẹ̀ tọ́dún. Wọ́n pè ní jigida. Ọ̀rọ̀ wo yìí ni? Ìkísì ni. Èwo rè? Dàbí. Pẹ̀lẹ́. Jigida. Pẹ̀lẹ́. I tap, man. Tap. But it's quite unfortunate. Ṣẹ́rí èmi tẹ́ wá yìí ó dàbẹ̀ ni pé owó fẹ́ pọ̀ lọ́wọ́ mi díẹ̀. No, madam, kì í ṣe pé mi ò fẹ́ ṣe o. Tó bá yẹ pé bí irú ìjẹta lẹ wá síbí nsìn, ẹ rí bí èrò ṣe pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ mi ń bí. Ìwọ̀nba owó tó dẹ̀ wà lọ́wọ́ mi, ó ní mo distribute ní ìjẹta yìí. But nǹkan tí mo lè ṣe fún yín rèé. Ṣẹ́rí tẹ́ bá ti ń lọ nísìn, ẹ bá mi fi phone number yín sílẹ̀ fún gateman mi. So time tí owó bá wà lọ́wọ́ mi, èmi á ní kán bá mi pè yín kẹ́ wá, màá fún yín gbà yín. Mọ́mì bóyá kò yé yín ni. Madam, ó yé mi, nǹkan tẹ́ ń sọ yé mi, mo fẹ́ kẹ́yìn náà understand nǹkan tó ń ṣẹlẹ̀ ní end tèmi bíbá yín náà ni. Tówó yẹn bá wà, máa fún yín náà, máa fún yín. Kò sówó lọ́wọ́ mi lọ́wọ́ tí mo wà rárá. Kò sí. Mo ti sọ fún yín, ẹ fi nọ́mbà yín sílẹ̀ fún gateman mi, máa pè yín tówó bá ti wà lọ́wọ́ mi. Ṣé gbọ́? Pẹ̀lẹ́ àbúrò. Pẹ̀lẹ́ ọ̀nà àfẹ́lá làbẹ́. Pẹ̀lẹ́. Ìjọ ṣé mo lè rí nígbà tí mo rí òòlà bó tún máa képe ìdúró ti dé. No, madam, ẹ ti ń go too far. Èmi tẹ́mi sọ pé kẹ́ fi nọ́mbà yín sílẹ̀, mo mọ̀ pé máa pè yín. Máa pè yín tí bá ti lówó dání, máa pè yín. Ẹ ṣe ẹ wá máa lọ tètè máa lọ. Ẹ pẹ̀lẹ́. Ẹ lọ tọ́jú ọmọ yìí o, ẹ tọ́jú ẹ̀ṣẹ̀ gbọ́. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ àbúrò. Pẹ̀lẹ́ o. Máa pè yín. Hey, my darling. Who did I? Nothing. Mọ̀ mi ò tí ì rí báyìí rẹ̀. Obìnrin yẹn ń ké sí lọ́wọ́ ní ọkùnrin ọ̀rá bàbá pẹ̀lú kọ́ndíṣọ̀n ọmọ ẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀. Ọkàn mi ò kàn ṣe fún ọ náà. Ọkàn mi ò ṣe ṣíṣe ìlẹ́ṣẹ̀ kan ni. No. Mọ́mì ẹ̀yin lẹ́ máa ń sọ pé ó dáa kí wọ́n máa ṣoore. No, kò ṣe mí. Mo ní mi ò fẹ́ ṣe ni, kò wù mí ṣe fún. Mo ti rí yín rí kẹ́ máa parọ́ mọ́. Ẹ lówó nulẹ̀ ẹ̀dẹ̀ sọ fún ọmọ yẹn pé náwó. It's not fair. I do. Dàpọ̀. I am sorry, Mom. I am very sorry. Mo fẹ́ kó understand mi. The spirit mi ò kàn ṣe ni. And that is it. She's in need. I know. Are you angry now? I'm not. Oh, come on! My baby is angry now. I love you, Mom. I love you too. Thank you. Ayé fàmílé tèkì tutọ́ ni mo ń jẹ́ nísìnyí o. Fàmílé tèkì tutọ́ ni mo ń jẹ́ nísìnyí o. Jídé gonna the days tá máa forí sọnù ó yá back in the days àrùn ìdẹ̀ka tó fewé gbọ́dí. Ẹbẹ̀ kọlu ilé ètò yìí ẹ lè rí kọ́ o. Ẹ máa kọ ilé ètò yìí ẹ là fi àwọn ọdún ní ọ̀rẹ́ àìsí. Wo Okene ṣí géètì ni wọn kàn jáde. What a nonsense indeed. Okene jọ wà níbẹ̀ ojoojúmọ́ wọn wá bí àwa ìgbọ́ra ìjókòó síbi wọ́n sọ̀rọ̀ kágbà yìí jọ Okene fẹ́ béèrè question náà. Kọ́ni èrè wà lẹ́yìn èmi rárá nítorí sọ̀fọ̀ àkọ́kọ́ níbẹ̀ 2 weeks ago òun rí kan ti ń pè orúkọ rẹ̀ onígẹ̀gẹ̀ rohùn wá bẹ́ẹ̀ kó sọ̀fọ̀ òun béèrè madam kó wọlé kó lọ. 3 weeks ago kan ti ń pè ọ̀nìrè yọ cancer of the breast ìbéèrè òun wá kí madam dáhùn ṣé onídìgbà àrùn balẹ̀ sọ bẹ́ẹ̀ di hospital ní abiri rehabilitation center. Sọrí nǹkan tó yà èmi náà lẹ́nu sọrí nígbà tí wọ́n kan géètì tí wọ́n gbé egbò wọlé mo ní kí lélẹ́yìí
wípé bóyá madam ti fẹ́ sọ ibi ìbàdí di gbóbì ni wọ́n máa gba àwọn elégbò lẹ́sẹ̀ kán máa gba àwọn wọlé kò yé mi gan o sọ nígbà tí ó bá fi yá ní ìsítà bá fura á kàn rí pé madam àwọn èèyàn kàn máa gbé wọ́n kàn máa wá bíbáyìí tí wọ́n máa gbókù bàbá wọn wá pẹ̀tọ̀ ẹ dákun àfẹ́sọ̀kù bàbá wa o àfẹ́sọ̀kù ìyá wa o láì ṣe mọ́ṣúárì. torí ọ̀rọ̀ rẹ̀ wà nílẹ̀ o ti wà yé mi náà yé mi má la bọ́ má dàmá sọ fún madam ẹjọ́ sit down ọ̀rọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìkọlẹ̀ ta kẹ́ ń jẹ́ kí headline jẹ́ sọ́fọ̀ ibi hospital kẹ́sọ̀rẹ́ ambodi of Lagos ti sọ́fọ̀ ọ̀dọ̀ yẹn o pharmacistician hospital consulting room o tún wà náà yìí níbẹ̀ káwá tún ti gate man ká máa ṣe kiri ká máa jẹ́ consulting person. tó bá yá ní ìsìn tábà fi wò fẹ́rẹ́ nìsín ara àwọn undertaker àwọn tó máa bá wọn ru kíní tó máa fi jó ara àwọn brigade tí wọ́n máa lu kíní kíni gbogbo eléyìí. èsì gba dídéra àjẹsọ́fọ̀ àti wà nílé náà àtijọ́ yìí ó yá sọ mi ìwọ rè jẹ́sọ́fọ̀ òjẹ́ ọ̀kàlà láti sẹ́yìn àbí Ṣakí àbí Ọ̀yọ́ ìjọsìn ṣé àwọn ọmọ ẹlẹ́bí rẹ̀ wọ́n ṣàìsàn àbí yé rẹ̀ àbí bá rẹ̀ àbí ẹni rẹ̀ bí ẹ́ rè pọ̀ ẹ̀ sílẹ̀ ṣé o ṣàìsàn ògbó àti bí. point of correction èmi wá láti Ṣakí and for Kwara State Ìlọrin. Kwara State wà mí ṣàìsàn lọ́dọ̀ ẹni. mo rò pórí ẹ dàrú ọ tí ẹ fi nǹkan gidi lọ ẹ bí tèmi kéwìn gbé wọn wá bẹ ṣe wo ṣe lọ́bàyà fún bi àti bàbá fún bi ní Ìjẹ̀bú pé kán wá bíbáyìí kán máa tọrọ owó. Ìlọrin yẹn ni kó máa lọ yé fún bi ẹgbàá fún bi wọn ti dàgbà gbàrún wọn dẹ́ máa dalẹ̀ o máa dalẹ̀ ìjọsìn fún ọmọ rí kán ti ń pè wọnú o tún máa rí ọmọ wọn. tó wọn dàgbà títí tó ọmọ fi sá wọn sórun àbí. kí bèrè náà ọwọ́ sáfìsì ọwọ́ èmi láìláì èmi wá láti sẹ́yìn. bọ́tí làwọn ẹjọ́ ra. má sọ bẹ́ẹ̀ mọ́ ìlà yàtọ̀ sí ìlà tèmi rè ó níbi kíní guiding fan yìí ìlà ọwọ́ ó dàbí burglary window ni. abẹ́rẹ́ wọn fi kọ́ tọ̀dọ̀ àbí tá a tún wọn fi ṣe tọ̀dọ̀. irọ́ ọ̀bẹ ọ̀sán náà fi kọ́. àbí lóbìnrin mọ̀ọ́mọ̀ ni ó. àbí lóbìnrin ó lè ráyé lọ. gbogbo ayé ló panupọ̀ lọ́ fún lórúkọ. wọ́n fún lórúkọ wọ́n pè ní Ìyá Alanu. Ìyá Alanu ni màmá kó. Alanu ni màmá ṣàìsàn. Olúwa bùkún Alanu. Ẹ ká sọ àǹtí. Ẹ jọ̀ọ́ mo lọ sí Love Avenue. Love Avenue lẹ lọ but ibo lẹ lọ ń bẹ̀. Mi ò really mọ nọ́mbà ibẹ̀ but ibi tá à ń lọ ṣá wọ́n ń ṣe party ń bẹ̀. Ẹ̀yin má worry number 22 ni ilé ọmọ honourable àbí. ṣé kí tẹ́ bá ti lọ straight by first turning by your right tẹ́ bá ti yà ẹ máa rí ilé kan tí wọ́n kùn ní white and blue ibẹ̀ ni. All right, thank you. All right, ṣé gan. Ẹ take care. Yeah. Àǹtí ẹ ṣé o thank you very much. tó bá gbà lọ́wọ́ ẹ̀ tó bá gbà kí ló ẹ ṣe. ọmọ bọ̀ ọ̀dẹ ayé àtọ̀ ó gangan o ṣé wàá náà mọ̀ wá bì. Èmi mi ò rí wọn nínú. èmi mọ̀ wọn tí mo bá mọ̀ wọn. àwọn ọmọ Mrs. Ọlájúwọ̀n philanthropist woman tó máa ń fowó ṣàwọn èèyàn láàánú àbí sorry táyìn yóò kó máa fowó ṣe yín láàánú bọ̀ táwa ta lójú ẹ̀mí táwọn pé kò ṣe yín láàánú bọ́n ṣe wà yìí báwọn méjì ṣe wà yìí wọ́n máa ń fi kọ̀gbà kan ni bọ́n ṣe fún ẹ lówó yẹn sí 1000 naira fún ẹ tí wọ́n lọ lé báyìí gbogbo ògo ẹ gborí ayé ẹ wọ̀ nínú ọkọ̀ ó dánmọ́lé ọ̀n kò lọ lé nìyẹn kò sí méjì wo ó lọ kòkòrò fún báyìí ló máa kù láyé ẹ ó kémi mọ̀ wọ́n ni. ẹni sùúrù ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run kí ni ìtumọ̀ gbogbo nǹkan tẹ́ ń sọ èyí ojú ọ̀nà fún wa a dẹ̀ ní pé ká appreciate ẹ̀ ká fún lówó ẹ wá bẹ̀rẹ̀ sí í sọ nǹkan tí ò ní ìtumọ̀. ẹ má bínú láàrin màtí yín oore wo ló ti ṣe yín. èyí bẹ́ẹ̀ bí 1000 naira gbogbo mi ọlọ́mọ bá ti yín jẹ́ ni. ọkùn ṣọmọ pé orí yín ò pè ṣá. kí lẹ rí. yes orí yín ò pè náà ẹ jọ̀ọ́ ẹ wá ń lanu gbàgà ẹ wá ṣe bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ sí mọ́ sí mi pé wọ́n mi fún àwọn kan ṣoògùn ṣé wàá òkè ṣá ẹ jọ̀ọ́ ìbéèrè nǹkan ṣe dúró yìí ṣé ìwúlò ń pẹ́ lógo ó wà lára ẹ lógo èmi jẹjẹ ẹ lógo ìkọ̀ kárí pẹ́ lógo ni ẹ̀yin gan ni máa sọ bẹ́ẹ̀ àní rí yín lẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀yin ìdí ọ̀tọ̀ òṣì burúkú yìí. ẹ ṣé gan. ọlá àti mi lẹ jẹ. ẹ ṣé gan o. ẹ bọ̀ kí ló tó dùn ìpé wọn wó lọ́wọ́ yín tó wà ní ẹ̀ṣẹ̀ kọ̀gbà kan ló tọ́. ẹ rí wọn ẹ láṣọ bí drawing book. máa wọlé bí gomot. ajẹ́ ni. káàlì ìyá yín òṣogbo ìmọ̀ bẹ́ẹ̀ bá ṣe rí ọlọ́dẹ ló mọ ẹ̀tẹ́ pàdé lọ́nà báyìí tó dojú ọ̀nà fún yín ẹ máa ti gbogbo wọn. ẹ ṣé gan kéyìn wá gbogbo tèmi pẹ̀lú 1000 ẹjọ́ burú. oyin ló ní gbọ́bọ̀dé. láàrin màtí ẹ wá wéèrè padà báyìí ọkùnrin 1000 naira lórí gbòkò ojú ọ̀nà fún ó dẹ̀ gbà bẹ́ẹ̀ ṣe máa ń kú nìyẹn àtẹnu ẹyin máa ṣe mọ́. mi àti ṣe na woof as usual na. tún jókòó síbẹ̀ mí ìmọ̀ jókòó síbẹ̀. ẹ ṣé gan o ọlọ́wọ́ bá mi bá ti ń jẹ́ ni idiot. mọ́mí ẹ má bínú tó bá ṣe bí òkú. ẹ̀yin àgbà náà lè pa lówe
ẹni kàdí tí bá a lè gbọ́ràn òun la ṣe ń sọ létí ọmọ ẹ wo etí wa ti kún nígboro etí wa ti kún fún ìsọkúsọ tí àwọn èèyàn ń sọ látàrí oore tẹ́ ń ṣe fún gbogbo èèyàn. ẹ̀dùn ọ̀nà ṣé àwọn tí mò ń ṣe oore fún wọ́n sọ wípé nǹkan tí mò ń ṣe ò dáa ni. And mommy wọ́n appreciate it. Àwọn tẹ́ ń ṣe oore fún they don't appreciate it and I think this is the high time you stop it mom. Ẹ jọ̀ọ́ ẹ stop láti máa ṣe oore fún àwọn people yìí wọn ò mọ̀ pòrè lẹ́ ń ṣe fún àwọn náà. ẹ wò ó ìwọ̀fà lẹ́nu tó bá wẹ lẹ́nu kó fẹ́mi ẹ̀ sọ tí wọ́n bá appreciate tọ́lọ́run ọba bá ti appreciate mi ó ti tàn ẹ jẹ́ kó máa san tó bá wù wọ́n. mọ́mì ó tó gẹ́ eléyìí tẹ́ ṣe nínú oore ó ti tó tó nírèsè bá kọ̀ tó bá sọ wípé òun ò fi gbá mọ́ eléyìí tó ti fi sílẹ̀ ò lè parun láéláé at this point tẹ́ bá sọ wípé ẹ̀ ṣoore fẹ́ anybody mọ́ gbogbo eléyìí tẹ́ ti ṣe fún àwọn èèyàn wọn ò lè gbàgbé ẹ̀. ọ̀dà náà ṣe fẹ́ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ gangan nígboro wọ́n ní gbogbo oore tẹ́ ń ṣe fáwọn èèyàn wọ́n lè ń fi ibi gba ire lọ́wọ́ wọn ni. bẹ́ẹ̀ ni èmi ń fi ibi gba ire lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni. ẹ wo ẹ̀yin ọmọdé ìwọ̀fà lẹ́nu bí mo ṣe sọ tó bá wẹ lẹ́nu kó fẹ́ lọ ẹ̀ sọ ẹ má mind anything tán bá sọ nípa ìyá yín. bẹ́ẹ̀ ni èmi mọ reason tí mo fi ń ṣoore ó dáa jẹ́ kí n ṣàlàyé fún yín tí ò bá yé yín. ṣé ẹ rí oore tí mò ń ṣe yìí kì í ṣe pé mi náà mọ̀ ṣe láti ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ bàbá yín ni mo ti kọ́ nígbà tí ọkọ mi wà láyé ó máa ń ṣoore fáwọn èèyàn púpọ̀ mo dẹ̀ notice pé bó ṣe ń ṣoore yẹn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ń lọ sókè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ń lọ sókè sí kó tó di pọ́lọ́jọ́ dé ara ẹ̀ ni mo ti tap idea yẹn ẹ̀yin náà ẹ̀ dẹ̀ ṣàkíyèsí wípé bí mo ṣe ń ṣoore síta bẹ́ẹ̀ náà ni ìbùkún ń dé bá wa gbogbo nǹkan ń lọ déédéé òkè òkè lọ́wọ́ afúnni máa ń gbè ìwé mímọ́ gan-an ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ó lẹ́nìkejì ẹ̀ ṣé fún. mọ́ bíbélì sọ pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ó lẹ́nìkejì ẹ̀ ṣe fún. Okay mom, is there a particular person tí bible fẹ́ ká ṣeré fún? no. kò sí. tó bá ti lágbára láti ṣe wàá ṣe náà ni. Okay, why tẹ́ ṣe ṣeré fóbìnrin tó ń ké mi bá ń jẹun tó ló ń fẹ́ ṣe operation fún mi? Dàpọ̀. Yes mom. bẹ́ẹ̀ ni ṣe darí mi lórí ìyẹn ni. envelope ṣe kó fún mi yóò pé náà. ṣé miss calculate kò yá ọkọ yẹ kan lérè yẹn. ok a jẹ́ pé ọ̀tọ̀ ní tiẹ̀ nìyẹn ó yá máa nìṣó nínú ilé máa jẹ́ lónìí ilé. má dàrí kan pọ̀. yá ẹ̀yin èèyàn mi òun la tún ti fún yín wọn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin lórúkọ Ọlọ́run nǹkan tẹ́ ẹ lè fẹ́ fi ṣe gan-an òun ni kẹ́ ẹ fi ṣe ẹ má dorí ẹ̀kọ́ kò ní ìrìn ṣó ti yẹ yín Ọlọ́run adẹ́jẹ́ kó mọ̀ yín. ẹ ṣeun ìyá wa àtọmọ yín àtọmọ ọlọ́mọ òun lẹ́ ń pọ̀ papọ̀ ọjà òkú ní jábọ́ ojú ò ní tì yín ẹ ní dààmú ńgbà kọ̀ọ̀kan ẹ ní wọ́wọ́ tí o èmi ò wá hàn yín rí nígbà tí ń bọ̀ gan Ọlọ́run ní kí n má dé fìlà torí tí n bá dé fìlà dé àyín tí má ti wò ké báyìí fìlà ó sì bọ́lẹ̀ ní ẹ ṣe àdúrà lọ̀rọ̀ yín jẹ mọ́ o a sì ṣàdúrà fún yín náà ni kò ní tán bẹ́ẹ̀ ọlá ahinna àtàyínà. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. méjèèjì yẹn kó pọ̀ ni. ẹ ń kájú ni tẹ́ ẹ bá kẹ́mi lójú ẹlẹ́ẹ̀kẹta níbi kan fún yín. wọ́n dáadáa pọ̀. kí ló ṣe dàpọ̀. ìwọ́n tó ṣe ọ́ ìwọ́n tó ṣe ọ́ yìí. kí ló ṣe
dàpọ̀ wọn wà sọ pariwo ní kẹ̀kẹ́ ẹni ní ọ̀lára òun rèm dọ́bù bá sìn òun rèm ṣe kó bẹ́ẹ̀ sọ pariwo dọ́bù bá sìn ìdàpọ̀ ìnà ọkọ̀ mi ṣe dàpọ̀ ìnà rèm ṣe dàpọ̀ dàpọ̀. Kí ló ṣe? mọ̀ èmi ní sáwọn pé ńgbà tí mo jí pé kí ló ṣe dàpọ̀ nínú ọbí sẹ́ni pé mọ́tò wa ń ta kí ló wá lè ṣẹlẹ̀ sá. jẹ́ kí n la ṣẹ́kì jẹ́ kí n la consult ìrìn ìṣẹ̀lẹ̀. wá ìgbà wo ló di Dr. Wu ti ń ṣẹ́kì èèyàn tó bá sì. no kí n lè ṣe ẹ̀kọ́ at least I can make some consultants mo ní Dr. láàrin náà lè má ṣe ro olùrànlọ́wọ́. kí ló dé tó yìí. dàpọ̀ what is it. kí ló ṣẹlẹ̀. ẹsẹ̀ yẹn náà ni mú mi ó ń gbóná láti inú dẹni ó dàbí pé ó ń gún mi ní dùnú ẹ. ní dùnú ẹ̀kẹ́. mọ́mì kò yé mi bóyá ń pariwo náà látẹ̀kàn ni ó ń gún ó ń dùn ó. I don't understand. bó ṣe bí ìwọ sọ pé o ti fún láwọn oògùn olè ti treat ẹ ni. ẹ ṣe mọ́mì mo fún ní abẹ́rẹ́ mo dẹ̀ kó àwọn oògùn tó ń lò fún ó sì ń lo àwọn oògùn yẹn gan náà dì sí ní àwọn. ẹ jẹ́ kó tẹ̀lé mi máa lọ sí hospital I think I need to admit him. no ní sùúrù ó dàbí pé níbi tí adé dúró yìí sìn ó máa ní láti handle ẹ̀ fúnra mi máa hand ẹ̀ over fún family doctor mi. ṣé o náà ló lè tó ìjà pé má dẹ̀rù bà mí nà ó. wo ewu mo mọ̀ dẹ̀ mo ní láti admit. máa jẹ́ kí n máa gbé lọ. mo rí bọ̀ mi. fóònù mi fún mi jẹ́ kí n pe family doctor mi. fóònù mi fún mi. mo fóònù mi. kí ni kò rí mi kí ni kò rí mi mo tó tó ti. kí ni kò rí mi. Don't worry, you'll be better. Iya Alanu mi mama go. Alanu mi mama ṣàìsàn. Olúwa bùkún Alanu mi. Ìṣòro kẹrẹ tóbi lè máa fẹ́ fọ́ ọ. Àánú ni mo tọrọ bàbá mi ràn wọ́n lọ́wọ́. Àwọn tí wọ́n yóò ràn mí lọ́wọ́ ò ràn wọ́n lọ́wọ́. Ṣe rere nínú ayé. Ọlọ́run bá lóye bó ṣe ń pè fún mi. Iya Alanu mi ayé tótó ẹrù ẹ̀dá ń bà mí o mo láyé mo sá àkámọ́ra o ayé tààbò tí ó fún wa bí kò jẹ́ ṣe kọ́ ìyá rẹ̀ ló dé. ẹ jọ ẹ̀gbọ́n mi ni wàá wọ ọgá ọgá wọn. ọ̀dọ̀ wọn náà ni mo ti ń bọ̀ mo ṣe parí treatment wọn ni. ọmọ mi kọ́. àwọn náà ń bọ̀ lọ́nà. tí wọ́n bá ti dé ẹni kọ́ rí mi lọ́fíìsì. ẹ ṣe sá. all right ẹ tètè. mọ́ mi ẹ kó rọmọ wa ọlọ́run á wò wọn pọ̀ fún yín. àmín àmín. mọ́ mi ìdí tí mo fi ní kẹrí mi ní ọ́fíìsì mi lọ́rọ̀ kó dàpọ̀ náà ni torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí mi àti pé mo tún jẹ́ family doctor yín òun ló fa àbá tí mo fẹ́ mú wáyé. ṣé rí ẹsẹ̀ ń kó dàpọ̀ ó ti kọjá nǹkan táwọn máa kó gùn bò kábẹ́rẹ́ bò lójoojúmọ́ àbá ni mo fẹ́ dá mọ́ mi o mi bá rò pé kéde ká fẹsẹ̀ lé sí i. ara fún mi mo ti mọ̀ náà mo mọ̀ nígbà tó ti sọ wípé kí n máa bọ̀ náà fíìsì pé mi àti ẹ lọ́rọ̀ mo ti mọ̀ pé máa tẹ̀yìn yàn kọ́kọ́ máa tẹ̀yìn ẹ̀yàn mo ti mọ̀ pé mo ti jẹ gbèsè mo mọ̀ pé mo ti dáràn orí mi o ẹ̀yìn mi o ọ̀rọ̀ dàpọ̀ kọ̀ lọ tútù. mọ́mi ọlọ́run ló kẹ́ dáhùn agbára ọlọ́run. olúwa o ẹ̀dúnà dókítà káàtì ẹni mo fẹ́ gbàmọ̀ràn tó mú wáyé ká ní mo fẹ́ gbà wọlé níbo ni jẹ́rọ mi mọ̀ ní ìdábì kankan mọ̀ mi ìmọ̀bi tó ń tọ́jú bọ̀ mi ìmọ̀bi kankan mi mọ̀. ẹ wo mọ́mi ṣe rí ẹ bá ti gbà mọ́ wọlé mo náà bàbá kan tó jẹ́ wípé ibẹ̀ làwọn náà máa ń sá sí lọ́tún lọ́sí níjọ́ tí o bá ti fẹ́ yíwọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ ṣẹ́ wa oríṣiríṣi patient lọ́sùn patient lọ́sí tábà ti wá rí pé nǹkan tó gbé wa ó lè fẹ́ kọjá agbára wa àwọn la máa ń tọ̀ lọ. mo lè aṣọ́wọ́ yín wípé tábà débẹ̀ wọn ò ní gẹ̀ẹ́sì àkúdàpọ̀. tótọ́ ibi tí fẹ́ mú mi lọ yìí pásítọ̀ ni babaláwo ni aláàfáà ni ewu ló jẹ́ ń bẹ̀. mo ní ọdún mi tí wọ́n sọ ọmọ mi yíwọ́ padà. ó dẹ̀ bẹ́ẹ̀ lójú pé wọ́n ràn mí lọ́wọ́ ó dẹ̀ lójú pé nǹkan kan ò ní ṣe dàpọ̀ tèmi. ẹ fọkàn yín balẹ̀. máa lọ tiẹ̀ náà ò ní bàjẹ́ àwọn òbí tiẹ̀ náà ò ní fojú sunkún ẹ̀ máa lọ mo ti ṣe tán.
ìyàwó àwọn ajé ní ń bẹ nídìí ọ̀rọ̀ ọmọ yìí ẹ̀mí rẹ̀ sì wà lágbẹ̀dẹ méjì òun ọ̀run ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ìjáfara sì léwu àìjẹ́ bẹ́ẹ̀ ẹ pàdánù ìyẹn ọmọ yìí. bàbá ẹ má jẹ́ pàdánù ọmọ ẹ ṣàánú mi ẹrù tàbí amáwọn mi lára ẹ ṣàánú mi ẹ wò kí lọ́nà àbáyọ kí la lè ṣe iye kí iye tó wù kó jẹ́ mo ṣetán àti ná o bẹ́ẹ̀ ṣe ń wò mí owó wà lọ́wọ́ mi o mo dẹ̀ ṣetán láti ná ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ bá mi rẹ̀ mí ẹ̀ padà ẹ bá mi rà padà o. bọ́rọ̀ bá ṣe ojú a ṣe bílẹ̀ lẹ́ẹ̀rẹ̀ wò. ọmọlá igi mẹ́kùn ọlọ́run ọba mi ǹjọ́ nù ń tá a ṣe tá a fi rẹ̀ ọmọ náà padà. ọ̀yẹ̀kú gbọ́ bá tókè gbogbo aráyé lómìnira ẹ̀ adé ọba ìrá ayé dùn ìtì ń pa ìrá ọ̀run wọn náà ga kí mọ́lẹ̀ ọjà dé ẹbọ ní ọ̀ṣẹ́ àìrá ayé dùn mama kú ayé dùn àìrá ayé dùn mama lọ. ẹ̀jẹ̀ abo méje abàmúnirẹ́dẹ́ òun la lò láti fi rẹ̀ ní ọmọ yìí padà. ẹ̀mí abo adìyẹ méje àbí ti pẹ́pẹ́yẹ àbí ti ewúrẹ́ èwo ló jẹ́ ń bẹ̀ ẹ́ jẹ́ kí n gbọ́ má ṣe é ṣàlàyé fún mi. èyí ṣàjẹ́ pẹ́pẹ́yẹ ẹ̀ sì ṣàjẹ́ ẹran ẹ̀jẹ̀ abo obìnrin méje abàmúnirẹ́dẹ́ òun la lò. ẹ̀jẹ̀ abo ọmọbìnrin méje níbo ni mo ti fẹ́ rí. dandan ni kárí bí bẹ́ẹ̀ kọ́ ẹ pàdánù ẹ̀mí ọmọ yìí. wàhálà jẹ́ o bàbá wàhálà ti dé. lórúkọ àpéjọ ọ̀dàrà òjijì àmì ìlú tìtìtìtìtì lórúkọ àpẹ̀yìn mi àjẹ́ ẹni kí ló dé ọ̀run mi làánú iṣẹ́ fẹ́ parí rẹ ni alẹ́ parí rẹ ẹ̀bọ̀ yín rèé ọlọ́run parí rẹ bí gúnlùgún bá jẹ bọ́ àjọwọ́ gbá bákàrà ògùn bá jẹ bọ́ àjọwọ́ gbá ẹbọ ti yín rèé ẹjọ máa lọ ẹ wá jẹ bọ́. ọ̀lẹ́ bẹ́ẹ̀ lẹ̀ mẹ́rin náà ọ̀lẹ́ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ kẹ́ bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀ àṣàkẹ́ lè bẹ́ẹ̀ òdèrè gan lè bẹ́ẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀. Actually, I can try it. Bọ́lẹ̀ bẹ́ẹ̀. O sure? Yeah. Ọlọ́run ṣe dúpẹ́ Ọlọ́run. Ẹ wo bàbá. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o Ọlọ́run mo mà dúpẹ́ o Elédùmarè mo dúpẹ́ bàbá ẹ wo Ifá túbọ̀ máa fún yín ṣe ojú òní tì yín láíláíláíláíláí ẹ̀yin ni mo rí dúpẹ́ fún o. ẹ má jẹ́ ń tàn yín yìnyín kẹ́ ń lè sèmí adánfàtẹ́rù tí sọmọ ọkùnrin ògòdó èmi ìhùn bàbá mo yàn ọmọ òrìṣà tó bá gbé ní làǹsìn ẹ má dúpẹ́ lọ́wọ́ mi ẹ já dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ká dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà ká dúpẹ́ lọ́wọ́ Ọ̀sanyìn ká wá dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi òpóró nìkan fẹ́ àwọn arúsọmọ balẹ̀ àwọn ti pàtí èlé àwọn ni ẹ já sọpẹ́ lọ́wọ́ wọn. ṣé ẹ rí bàbá lẹ́yìn Ọlọ́run ọba tó dá gbogbo wa báyìí ẹ̀yin ló tún kù torí wọ́n sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní tí mo bá dọ́dọ̀ yín wọ́n ní ẹsẹ̀ ọmọ mi kò ní já sí gígé bí a fẹsẹ̀ méjèèjì á fi rìn dáadáa ó dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ Ifá túbọ̀ máa gbà fún yín ṣé wá rí o obì yín á túbọ̀ gbó á gbó dáadáa sí i. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o. máa rọra bá mi rọra. Mom, I'm fine. Yóò fa. I can see you are fine. Mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ o.
mọ́mí mo ti ń pẹ́ fún yín tẹ́lẹ̀ gbé kọ́ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ Dúpẹ́ ṣe ló ń pẹ̀jẹ̀ lẹ́nu látàárọ̀ ọwọ́ ẹnu lẹ́nu bẹ́ẹ̀ Dúpẹ́ ẹ pẹ̀lẹ́ sà nítorí wọn pẹ̀jẹ̀ wọ́n ní Dúpẹ́ pẹ̀jẹ̀ lẹ́nu. Dúpẹ́ pẹ́jẹ́ ẹjọ́ ìjọ tó bẹ̀rẹ̀ ìjọ tó bẹ̀rẹ̀ bó ṣe bí àjọ dédé sí tí wọ́n sáré wálé pọ́n pẹ́jẹ́ lẹ́nu ni ní àjọ wọlé náà gbé madam tó dọkùnrin náà gbé wọn wálé òun tó sọ fún irú question ṣe ẹ sì wọ́n ní èmi dédé ẹnu náà rẹ̀ náà sọ fún Dúpẹ́ pẹ́jẹ́ ẹ sì wọ́n ní wà ní ìjáde ilé dán. lórí pé kí n sí géètì fún yín pé bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ kí n sí géètì ọlẹ́mi èèyàn ọwọ́ mi ló wà ṣé èmi jẹ́ àṣàrà lu sẹ́mi sọ́sọ́ fún ọpọ́n ṣe ìsọ́láǹsì ẹ̀mí sí mi lọ́wọ́ ni. òkèlè yẹn kó bá sọ ìdá padà ìwọ yìí sí kọ́ etí ilé kó lè ń bọ̀ ìwọ rẹ̀ máa yìnbọn kó sọ fún ọmọ ẹgbẹ́ wa àwọn ìyàbọ̀ ìwọ rẹ̀ máa gbé mọ́sọ kó yẹ dúró níbẹ̀ níbo ló ṣẹlẹ̀ má sọ fún wa sọ ẹ́ ní ìwọ rẹ̀ mi dédé ẹni bọ́ nílé jọ ìyẹn kó má sọ. ọjà máa sọ ẹ̀mí ara ẹ̀ fún rẹ̀ àyèmí kémíkàn sí géètì màlẹ́mí wà fún wọn lọ́mọ ń pàjẹ́ sẹ́ èmi ní ìlọ́ba sọ ẹ̀jẹ̀ ni wíṣọ ẹ̀mí ẹni jọ ẹ̀mí mi ń kọ́ àṣẹ dírẹ́fà ẹ̀mí mi sì náà rẹ̀ mo dáràn ìjẹ sọ̀rọ̀ pé ẹ̀mí rẹ̀ ọwọ́ mi ló wà wéré àsọtẹ́ẹ̀dì lẹ́mí rẹ̀ wọ́n ti fi mọ tí wọ́n ti gbọ́ tí náà. Dúpẹ́ ọ̀dẹ gbọ́mọ́ mi sọ̀rọ̀ gbọ́mọ́ mi fún ẹ. mo lè sọ̀rọ̀ Dúpẹ́. ṣàlàyé fún mi. Bàbá n tí mo ṣe lálàyé fún yín ni pé ànígbàtà kúrò lọ́dọ̀ yín tá a délé báyìí ọ̀tọ̀ ni tí mo délé bá ẹ̀rí ọmọ mi àbí gbẹ̀yìn mi ṣe ni mo bá tó ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀mí mà ti bọ́ lára ẹ má gbà mí ẹ gbà mí o wọ́n ní òní òní jẹ́ àgbà kó má ṣe lójú fìrí ó ní mo ṣe ní sáré wá bá yín ẹ̀ ṣàánú mi. àyà mi wálé wá gbọ́ kí ni kò yé mi bàbá. bá ṣàkíyèsí ọkùnrin kan láì fèsì láàrin jẹ́ méje tí jẹ́ pé inú àwọn tó láyé dùn wọ́n sì gbà á àmọ́ èyí tó wá ṣẹlẹ̀ ń jẹ́ kó yé wa pé wọ́n dá ọkùnrin padà náà fi mú ọmọ tí bí wọn. irú ọ̀rọ̀ burúkú wo lẹ sọ lẹ́nu yẹn bàbá ọ̀rọ̀ tí ọ̀dà làwọn sọ ọ̀rọ̀ burúkú ni ṣé ẹ dá ifá fìkan gbà kan lọ́wọ́ mi fún mi ni ẹ dá fún mi kẹ ẹ sọ fún mi yín pé tọmọ kan bá yẹ ìkan máa kú kí wọ́n ní túmọ̀ gbogbo yẹn kí ni gbogbo wàhálà mi ṣe èèyàn ti fojú sunkún ọmọ náà báyìí ní sàmì kí ni gbogbo eléyìí báyìí. ọmọkùnrin náà jẹ́ kí ló ń ṣàgbádùn ọ̀fàṣẹ́ rẹ̀. kí ni ìtumọ̀ yẹn bàbá ẹ ṣe dáadáa fún mi ẹ ṣe dáadáa fún mi o ẹ ṣe dáadáa fún mi o. ìpariwo lé àwọn bá. kí ni ìtumọ̀ fún ìpariwo lé àwọn tí mo ti dára ẹ̀yìn mo máa ti dára o. Ọlọ́run ọba ṣé mi ní wẹ́lẹ́ ìwà tọ́ sí ta ni mo ṣe gan ta ni mo ṣe tó gbà bí ọmọ mú mi èmi tí mo ṣàánú fáwọn èèyàn tí mo dúyọ nínú kò ṣe wá jẹ́ mi irú eléyìí tó sí ọlọ́wọ́ bá ṣé bí wọ́n tiẹ̀ ní kàkà kó mo lórí jìn sí kòtò múnamúná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọmọdọ̀rùn ọlọ́run tèmi ò máa rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá mo lójú ẹ wá lójú ẹ wá tó ṣàánú mi ilé ìpò fún mi. Mọ́mì
ọjọ́ wo lẹ fẹ́ ṣe gbogbo ilé ìdá ẹ ti ẹ̀rọ ti health ẹ wo condition tẹ wà kò sẹ́ni tí kìíní yóò dùn kò sẹ́ni tí yóò dùn gbogbo akọ̀mù wọ̀ra ní mọ́mí tẹ̀yìn máa ṣe báyìí náà lè ṣe pé káwa máa ṣe bẹ́yìn ló yẹ kẹ́ máa pẹ̀tù sí wa nínú mọ́mí ẹ̀dẹ̀rú táwa tó kú. bẹ́ẹ̀ jọ ṣé dédé wọn rò sọ́ọ̀rì. àwọn ni. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láì. ọ̀ya kí ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìrànlọ́wọ́ madam la wá wá. ìrànlọ́wọ́ ta ni. ìrànlọ́wọ́ madam. ẹ má dààmú rè nílé. bẹ́ẹ̀ ni. òun rẹ sọ́bọ̀ ìrànlọ́wọ́ madam la wá wà. wọ́n ti máa ń ròyìn wọn fún wa mo ṣe ní kí n wá kémi gan wá gba ìrànlọ́wọ́ tèmi. ìrànlọ́wọ́ sáré bọ̀ wá ẹ jọ yí alájẹ látọ̀jọ́ ẹ jọ kẹ́ ẹ fẹ́ sọ. ẹ ṣe máa bọ ọkọ mi màdámù ni wọ́n fún mi ní appointment lónìí ṣé bí ẹ̀yin mọ̀ mi pé mọ̀mọ́ wá bí. tí wọ́n béèrè lọ́wọ́ yín ni kẹ́ ẹ̀ dá ẹ fi mọ̀ mọ̀ yẹn lẹ ìwọ máa wò wọ́n jáde. ń gbọ́ o. ọ̀dà ẹ sọ mọ̀ pé ìrànlọ́wọ́ ni mo bá wá torí bàbá àwọn ọmọ yín ó ṣe bí tó jẹ́ pé bí òkú ayé létà náà ó ṣàtúwá padà ṣáà ó ti wá kú àwọn ọmọ náà sì ní ìtọ́jú wọn gbogbo ọrùn èmi nìkan náà ni mo ò tún wá gbádùn náà so màdámù ló ń fún mi ní owó tí mo fi ń tọ́jú wọn. a jẹ́ pé nǹkan tẹ́ ẹ sọ nísìnyí ni pé àwọn ọmọ yín gan òkú ayé àbókù ọ̀run ni wọ́n. gètè òkú ayé ní báyìí màdámù wá ní kí n wá lónìí gangan pa àwọn fẹ́ fún mi lówó tó pọ̀ kí lọ́ọ́ máa fi ṣe business owó ni mo wá fún àwọn owó dòní fún mi o. mádàmú rí mákẹ́tà rún ẹ. ó ti yé mi ẹ sáwọn àgbàlọ it ní ẹ̀ẹ́dúró síbẹ̀ sẹ́mọ̀ pé ní lọ́jọ́ rìlíìsì ẹ gbọ́ ìyá kí lẹ́yìn wá wá. ìkọ̀kọ̀ náà ló gbé mi wá sà. ẹnu ọkùnrin ní àbóbìnrin. obìnrin ni mí. eléyìí mo láyà láì ṣe àgbálùmọ̀. obìnrin rẹ. ayé rí sáko. ẹ mọ̀ ń gbọ́ yín. náà kan ikọ̀ ń ṣe dédé rẹ bọ̀ wá ìrànlọ́wọ́ rẹ bá wa ẹ jẹ́ kí n fún ẹ ní breaking news rún ẹ bá gbọ́ CNN má gbọ́ nínú o àkọ́kọ́ níbẹ̀ òun lè ṣí géètì rún ẹ kó ń jẹ́ kán wọlé o tún mọ̀ sọ fọ òun lè ṣe kiri òun lè interpret ọ̀rọ̀ mi òun lè sọ fọ kí wọ́n á pè mí má dànù ẹ bọ́ wa sọ́dọ̀ wọn ìṣòro wa lẹ̀ gan wọn tẹ́lẹ̀ sọ fọ ní ẹ má wọlé àwọn akọ̀fẹ́ pariwo ni nítorí sọ fọ bówó ṣe pọ̀ àfẹ́ pariwo àfẹ́ lẹ̀ posta o nítorí sọ fọ káàbà lẹ̀ posta àti mọ̀ sọ fọ ọ̀fọ̀ ti ṣe kiri o ti ṣẹ̀ nílé ẹ má dànù ẹ wá sọ́dọ̀ rẹ̀ problem wa o situation wọn wà condition ó critical kan. wo bóyá ẹ lè má gbọ́rọ̀ ẹ̀ dáadáa mo fẹ́ subtitle ẹ̀ fún yín lédè tiwantiwa láti Ọ̀yọ́ sẹ́rí nǹkan tá ń sọ fún yín ni pé màmá tó nílé gangan. ìṣòro tí wọ́n gbẹ́jú ti yín lójú ẹ má wọlé síbi dáa. wọ̀rọ̀ rẹ̀ ní no rí ẹ̀dá kó náà ṣílẹ̀kùn fún ní ṣé dandan kó ṣílẹ̀kùn wọn. kí ló dé tì ní sílẹ̀ ńgbà tẹ̀sẹ̀ kan ṣe ń wá bí. wọ́n ṣe ń wá bí ẹ ti mú ọ̀rọ̀ àgbẹ̀ ẹni tó yẹ fún ọmọ ṣílẹ̀kùn níwe ọmọ máa mú ọmọ wọn lẹ̀. àwọn ará wa ní di orogún àìmọ̀ orogún adùn. ẹjọ́ ẹ̀kọ́ wọ́n ní iṣu ẹni ní tọwọ́ ẹni bẹ́pọ̀ bíbẹ̀ kọ́ ni ẹ̀ tẹ́kẹ́lẹ́ mọ̀ sọ̀rọ̀ sí mi kó òun wá ń di oro òun òróró jẹ èmi tí mo wà á mú sí nǹkan sí mo rí sí jẹ àbí ẹjọ́ yín kọ́ o bó bá tún yá kẹ́ tó kóra yín wá kẹ́ kó bùkátà yín wá bóyá ìbá iná ti yẹn ju bùkátà bóyá àwa la pa ọmọ yín bí ọkọ mi ò rí taláìsí o ẹ dákun àwọn máa tọ́jú ẹ.
Dúpẹ́ kẹ̀. Dúpẹ́ mo ló ti dúpẹ́. Ẹ̀wọ̀n dúpẹ́ bẹ́ẹ̀ yẹn náà. Dúpẹ́ wàhálà dé. Wàhálà ti dé. Èmi ti dé. Èmi tún ti dé báyìí. Mo jẹ gbèsè. Mo jẹ gbèsè. Kí ló ṣe rẹ? Ẹ kò ṣàlù. Ẹ ń ṣàlù wà lọ hospital báyìí. Hospital. Ó yẹ ẹ mọ̀ kọ́. Who are you? Who are you? Kí ni mo ṣe fún yín? Wọ́n ti dídá fún mi o! Ẹ gbà mí o! Mo ti pariwo. Mi ní pariwo mọ́. Mi ní sọ fún anybody. Ẹ jẹ́ kí n máa lọ sílé wa. Mi ní sọ fún anybody. Ilé ẹ̀ ló wà. Ilé ẹ̀ ló wà. Pẹ́kẹ̀ ọ̀rọ̀ náà ti lọ o. Àrà mi tún ti lọ. Ayé tótó ẹrù ẹ̀dá ń bà mí o, mo ráyè mọ̀ sá. Àkámọ́ra o, ayé tààbò tí ó kún wá. Bí kò ṣe ṣe kún wọ́n yẹn ṣe ló dẹ̀ tún ń ṣe lọ́wọ́ ẹni. Mo ti fún wọn ní injection so wọ́n dẹ̀ ti sùn. Tí wọ́n bá máa fi jí wọ́n máa wà òkè. Ṣé rí ṣọ́ọ̀kì lásán ni kò sí bó ṣe fẹ́ jẹ́ ẹni tí èèyàn ti ń rí lójoojúmọ́ tí ń wà rí mọ́ ìrònú yẹn tí ìrònú bá dẹ̀ ti pọ̀ ju nǹkan mi ló máa ń dá sára tó bá máa fi jí wọ́n máa wà òkè. Tóyè. Ma? Tóyè. Mọ́mí mo ń dá yín lóhùn. Tóyè. Mo ń dá yín lóhùn mọ́mí. Mo fẹ́ kó yé wípé inú ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn ni mo wà o látàrí ọ̀dọ̀ bàbá yẹn tí mo ti ń lọ. Ìwọ náà wò láti ìgbà tí a ti ṣe gbogbo ètùtù tí bàbá ní ká ṣe lóòótọ́ tí Dàpọ̀ ti fẹsẹ̀ rìn àmọ́ gbogbo tó wá ń tẹ̀yìn ẹ̀ jáde yìí ó kà mí láyà. Lẹ́yìn ọ̀rọ̀ Dàpọ̀ ni Dúpẹ́ fòṣánlẹ̀ ló kú. Mo máa mọ nǹkan tí bàbá sọ fún mi lórí ikú Dúpẹ́. Lẹ́yìn ikú Dúpẹ́ òun ni Dàpọ̀ tún gbé tiẹ̀ dé yìí ló ń ṣe gángan. Gbogbo eléyìí pọ̀ fún mi, ó pọ̀ fún mi. Ìgbà mélòó lókun ẹ̀mí fi ń já? Tóyè, mo ti fẹ́ máa kábàámọ̀ ọ̀dọ̀ bàbá tó mú mi lọ yìí o. In fact kì í ṣe pé mo fẹ́ máa kábàámọ̀, mo ti kábàámọ̀ o. Mo kábàámọ̀ o. Mọ́mí ẹ bá má ro bẹ́ẹ̀ mọ́. Ṣé mo pé èmi náà ni mo sọ fún yín jọ yẹn wípé mo léyàn kan pé ká lọ bẹ̀ pé tá a bá ń fún un lábẹ́rẹ́ ńlá fún abẹ́rẹ́ lọ́la ó kò lè wọ́ pé tá a bá máa fi dọ́dọ̀ bàbá yẹn wọn ò ní gé ẹsẹ̀ and mọ́mí nígbà tá a dẹ̀ lọ tá a dẹ̀ bọ̀ ẹ ṣáà lè pé wọn ò gẹ́sẹ̀ yẹn àmọ́ eléyìí tó ṣẹlẹ̀ yìí ṣọ́ọ̀kì lásán ni mọ́mí mo dẹ̀ yín àṣọ yín pé tá a bá máa fi jí wọ́n máa wà òkè mọ́mí ẹ̀ ní láti ronú àgbàlagbà ní ṣẹ́gbọ́n mi. Ìwúrò máa sọ pé ó sọ bẹ́ẹ̀ o máa lè orí bẹ́ẹ̀ o. Ayé tótó ẹrù ẹ̀dá ń bà mí o, mo ráyè mọ̀ sá. Àkámọ́ra o, ayé tààbò tí ó kún wá. Bí kò ṣe ṣe kún wọ́n yẹn ṣe ló dẹ̀ tún ń ṣe lọ́wọ́ ẹni. Omi ayé yìí máa mà kún. Títí láyé ọlọ́gbọ́n nìkan ló lẹ́wẹ̀ tó já. Ẹni ọlọ́gbà fún ṣe dẹni yóò ládò. Omi ayé kún mo fẹ́ o la. Ìyá Alanu ayé òkè ìfẹ́sọ̀ mi ló pọ̀ méye. Ìyá Alanu o, màmá kú bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi, ṣé wà okay? Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ bá mi sọ̀rọ̀. Kí lè lè? Kí lè lè? Àbúrò ẹ! Dàpọ̀! Dàpọ̀! Dàpọ̀!
àlá irú àlá burúkú wo leléyìí náà ṣàárẹ̀ mi o. ẹni ọlọ́gbà fún ṣe dẹni yóò ládò. alàgbà bí mo ṣe láàlá yẹn gẹ́lẹ́ ni mo ṣe ṣàlàyé fún yín yẹn. mele mele ṣẹbọ mele mele ṣàwò mele sin Ọlọ́run pẹ̀lú mámóni o. Kábíyèsí Ọlọ́run. Ìyá wa ẹ ṣe ó kù díẹ̀ káàtó ìwà tẹ́ o ó kù díẹ̀ káàtó kí ló dé. Ẹ̀yin tí ẹ ń gbàdúrà tí ẹ ń bá Ọlọ́run sọ̀rọ̀ nígbàkúgbà ẹ tún bá nǹkan míì tí ò tó Ọlọ́run sọ̀rọ̀ kí ló dé. Kí ló sún yín délé babaláwo in the first place. ẹ ò sá kí ṣẹjú èmi náà ẹ̀yin náà mọ̀ pé tí dààmú bá pọ̀ lápọ̀jù ó máa sọ ọlọ́gbọ́n di òmùgọ̀ ó sọ mí dòmùgọ̀ ni o. family doctor wa gan ló advice mi wọ́n ní ká gbọ́mọdé ìkó lọ hospital ká fẹsẹ̀ létọ̀ wípé ọ̀rọ̀ medical yẹn ká fi sẹ́gbẹ̀ẹ́ kan ní. òun gangan ló introduce bàbá yìí sí mi òun ló ṣàlàyé fún mi pé wọ́n lè ràn mí lọ́wọ́ ó ní mo ṣe tẹ̀lé wọn lọ síbẹ̀. ẹ wo gbogbo ohun tí wọ́n ti ẹ̀ka sílẹ̀ fún mi gan ó kà mí láyà orí màá ṣe mí níṣe ni mo ṣe wà tí ọ̀rọ̀ aláìfi wáyé. Ṣé mọ̀ pé mo máa ń sọ nǹkan kan fún yín ní gbogbo ìgbà mo máa ń sọ fún yín pé kàkà kí ọmọ olóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ mọ̀nàmọ́ná ló ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún yín o bí bẹ́ẹ̀ kọ́ ohun tá à ń sọ yìí kọ́ làbá máa sọ ṣe rí gbogbo ohun tẹ́ ẹ rí lójú àlá yín pátápátá yẹn ohun tí ò bá ṣẹlẹ̀ sí yín lẹ rí yẹn. Jésù. bẹ́ẹ̀ ni ọmọ tẹ́ ẹ torí ẹ̀ tẹ́ ń sá káàkiri ẹ̀yin fúnra lára yín àtàwọn méjì tó kù ohun tí ò bá ṣẹlẹ̀ nìyẹn. Jésù. Jésù Kristi. Ọlọ́run mà dúpẹ́ o. Jésù alágbára. Dúpẹ́ tó jẹ́ kí n kùnà ẹ o. O ṣé bàbá mi lọ́run o ṣé àtúnfaratì o ṣé. Ìyá wa ǹjẹ́ rántí lọ́jọ́ tí ẹ pè mí lórí fóònù tẹ́ sọ fún mi nípa alátẹ́lá. Bẹ́ẹ̀ ni mo rántí. Mo dájì èmi ò ṣe nǹkan kan náà ṣé lóòótọ́ wọ́n gbé ọmọbìnrin yẹn wá wọ́n gbé wá bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà ni mo bá lóòótọ́ àmọ́ mi ò ṣèrànlọ́wọ́ kankan fún mi ò jẹ́jà. Ẹ ṣe. Mi ṣe. Ẹ ṣe. Mi ṣe o. Ó dà tó bá rí bẹ́ẹ̀ àá kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ bẹ́ẹ̀ díẹ̀ ẹ lọ gbé dàpọ̀ mọ́ yín wá sáyìíká Ọlọ́run. Dàpọ̀ mi. Bẹ́ẹ̀. Kí máa gbé bọ̀ sá. Ẹ lọ gbé dàpọ̀ wá sí ilé Ọlọ́run. Kíá ẹ má jẹ́ kó pẹ́. Kò ní pẹ́. Ẹ má jẹ́ kó pẹ́. Ọkàn yín náà ẹ ṣí sàn. Orí ló bá ṣọ̀gbọ́ ó ti mẹ́ra. Orí àdó ló bá tó yọ̀ṣẹ́ ńlá ṣẹ̀dẹ̀ tí mọ́. Dàpọ̀ orin wo ni mọ́mì kọ̀ láti ṣe tí màmá ẹ̀ ò ṣe tó jẹ́ pé wọ́n ò ṣe. Ẹgbà mi ò mọ èèyàn kan tẹ́sẹ̀ ń dùn tó fẹ́ ṣe operation ni mo ràn lọ́wọ́. Mami, owó ìṣì ń jọ bí àlá lójú mi, mami. Ṣé o rántí madam ta lọ bá lọ́jọ́ yẹn fún tẹ̀sẹ̀? Madam olówó yẹn tọmọ ẹ wá double cross wa lọ́nà. Mo ti rántí. Tí wọ́n béèrè nọ́mbà mi lọ́jọ́ yẹn. Láàárọ̀ màá má pè mí o. Wọ́n ṣe pè mí, aṣáà fi fóònù, aṣáà fi ń trace ara wa. Àti máa fi rí wọn. Nǹkan tó gbélé mi lọ́wọ́ ni o. Wọ́n ní kí n lọ lò fún operation yẹn. Owó ìpọ̀ o. Ó pọ̀ òun ló yẹ kí n fi ṣàdúrà. Ìgbàkigbà tí n bá ń jí báyìí, màá máa gbàdúrà sárakùnrin yẹn. Ní agbára Ọlọ́run kò ní wá owó tì láyé ẹ̀. Àmín. Kò ní ṣìrìn. Àmín. Nǹkan tó béèrè lọ́wọ́ Ọlọ́run àti tí òun ti béèrè, òun lọ́lọ́run máa ṣe fún. Àmín Jésù. Dàpọ̀ ti pa mí. Ṣé kò yẹ kó sọ fún mi kó tó ṣe? Ṣé kò yẹ kó ṣàlàyé fún mi èmi tí mi ò ṣoore fún wọn? Mo mọ oríṣi tí mi ò fi ṣe mú mọ́.
Ẹ pẹ̀lẹ́ ìyá wa. Ẹ ṣé sà. Ẹ kú jókòó. Ẹ ṣé sà. Ọ̀rọ̀ tí ẹ bá mi sọ lórí fóònù nípa àlá tí ẹ sọ pé ẹ lá, mo ti fi ẹ̀mí béèrè. Ẹ̀mí mímọ́ sọ fún mi wípé kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ. Ẹ má káàárẹ̀ ọkàn. Ó dá mi lójú wípé Kristi á tún máa gbé ọwọ́ yín sókè. Torí pé Bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó bá fi omijé fúrúgbìn dandan ni kó fàyọká. Àlékún á túnbọ̀ máa jẹ́ tiyín láṣẹ Kristi. Àmọ́ nínú ìṣípayá mi, lára àwọn tí ẹ máa ń ṣe ìrànlọ́wọ́ fún, èèyàn kan á wá bá yín láìpẹ́ yìí, yálà ọkùnrin àbí obìnrin. Ó ṣeé ṣe kí ẹni náà kó ní àléébù lára, bóyá egbò lọ́rùn àbí lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí ti Kristi ẹ má ṣe fún, torí ó ní ewu púpọ̀. Alàgbà, ẹ má bínú o. Ọ̀rọ̀ yín fẹ́ fún mi ní confusion díẹ̀. Ẹ̀yin náà lẹ sọ ń sìn pé oore ṣíṣe ó dáa. Èrè tó pọ̀ dẹ̀ wà nídìí ẹ̀. Ẹ tún wá ń sọ náà nísìn wípé èèyàn kan máa wá fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ mi. Ẹ ní kí n má ṣe fún. Ìyẹn fẹ́ rújú díẹ̀. Àbí kó má yẹ pé ẹ̀mí mímọ́ jẹ́ kó yé yín pé tẹ́ni ìbá wá tí mo bá ṣoore fún, kó má jọ̀ọ́ ló máa fa gbogbo wàhálà tí mo ní mo rí lójú àlá yìí. Kaira Makaira Sakaira Sakaita. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ dẹ̀ tún kọ́. Ìyá wa, ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe, àti wípé ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ, ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rọ̀ àgbọ̀n. Kò burú sà, Ọlọ́run á kọ́ mi mọ̀ ṣe. Ẹ ṣé. Máa jọba lọ, Olúwa. Máa jọba lọ, Olúwa. Ẹ jókòó mà, ẹ jókòó. Ẹ ṣé. Kí ni mo lè ṣe fún yín? Mọ́mí, ẹ jọ̀ọ́. Ní tí ọba bá ẹkún wọlé yín, ló máa bẹ́rìn jáde ni. Òun ló jẹ́ káwa náà wá. Ẹ wo ẹsẹ̀ ọmọ mi, kò síbi tí mi ì gbé dé. Hospital yìí tí mo ti ẹ̀ gbé lọ láti, in fact, gbogbo nǹkan tó wà nílé mi pátá mo ti tà. Làwọn èèyàn wá sọ fún mi pé aláàánú ni pé má ṣàánú. Dókítà dẹ̀ sọ fún wa pé ẹsẹ̀ yìí o, lẹ́yìn ìgbà tí mo ti náwó gbówó tán ni o, wọ́n ní pé ẹsẹ̀ yìí pé wọn ò lè ṣe bíbá ìmọ̀ pé kí n gbé lọ sí India. Wọ́n dẹ̀ ní 1.5 million ló máa parí ẹ̀kú dé sí nǹkan náà wọn ní ká wá bíbá ìmọ̀. Ẹ jókòó mà, ẹ jókòó. Ṣé rí àwọn tí wọ́n júwe ọ̀dọ̀ mi fún yín? Wọn ò parọ́ rárá o. Èmi náà kọ́ Ọlọ́run ni o. Ọlọ́run máa ń lò mí láti ran àwọn èèyàn lọ́wọ́. But it's quite unfortunate. Ṣé rí èmi tí ẹ wá yìí, ó dàbẹ̀ ni pé owó fẹ́ pọ̀ lọ́wọ́ mi díẹ̀. No, madam, kì í ṣe pé mi ò fẹ́ ṣe o. Tó bá yẹ pé bí irú ìjẹta lẹ wá síbí nsìn, ẹ rí bí èrò ṣe pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ mi ń bí. Ìwọ̀nba owó tó dẹ̀ wà lọ́wọ́ mi, ó ní mo distribute ní ìjẹta yẹn. But nǹkan tí mo lè ṣe fún yín rèé. Ṣé rí tẹ́ bá ti ń lọ nísìn, ẹ bá mi fi phone number yín sílẹ̀ fún gate man mi. So time tí owó bá wà lọ́wọ́ mi, èmi á ní kán bá mi pè é kẹ́ wá, màá fún yín gbà yẹn. Mọ́mí bóyá kò yé yín. Madam, ó yé mi, nǹkan tẹ́ ń sọ yé mi, mo fẹ́ kẹ́yìn náà understand nǹkan tó ń ṣẹlẹ̀ ní end tèmi ń bíbáyìí náà ni. Tówó yẹn bá wà máa fún yín náà, máa fún yín. Kò sówó lọ́wọ́ mi lọ́wọ́ tí mo wà yìí rárá. Kò sí. Mo ti sọ fún yín, ẹ fi nọ́mbà yín sílẹ̀ fún gate man mi, máa pè yín tówó bá ti wà lọ́wọ́ mi. Ṣé gbọ́? Pẹ̀lẹ́ àbúrò. Pẹ̀lẹ́ Ọlọ́run á fún yín lálàáfíà.
ẹ lọ tọ́jú ọmọ yìí o ẹ tọ́jú ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àbúrò pẹ̀lẹ́ o máa pè yín. Hey, my darling. Who did I? Nothing. Mom, you see me by obìnrin yẹn ń ké sí lọ́wọ́ ní ọkùnrin ọ̀rá bàbá pẹ̀lú condition ọmọ ẹ̀ ẹ̀dẹ̀. Mi ò ọkàn mi kan ṣe fún ọ náà. Ọkàn mi ò ṣe ṣé ó ṣe ìlẹ́ṣẹ̀ kan ni. No. Mami, mo rò pé nìyẹn ṣe ìlẹ́ṣẹ̀ kan lẹ́ ṣe fẹ́ help ẹ ní. Mami, I am sorry. Alàgbà. Owó tó wà nínú wardrobe mọ́mí ni mo kó. Owó tó fún mi kí n bá fi ṣe upkeep. Mo wá kó papọ̀ mọ́. Ayé òbí fẹ́sọ̀ mi ló pọ̀ méye. Ìyá Alanu ló màmá fún bẹ́ẹ̀. Orí ló bá ṣọ̀gbọ́ ó ti mẹ́ra. Mo fún ọ coffee operation. Ẹ jọ̀ọ́, Mommy, please, I don't want to die. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, alàgbà, ìwé mímọ́ sọ nínú ọ̀rọ̀ ó ní ogun kan ò lè lélele kọ́lọ́hún máa ṣe. Ẹ jẹ́ kí a fi àdúrà jagun. méjì á sọ fún Ọlọ́run gbogbo tó lè máa fura ìpégun ayé ìránṣẹ́ yìí nígbà tí Ọlọ́run bẹ láyé tí ń bẹ láàyè ogun náà kò di ìtẹ̀mọ́lẹ̀ kò di ìkàkúrò tí a méjì tó nánú. Jehovah Jésù ní olúmọ̀lẹ́ Ọlọ́run ọ̀ṣọ́ bá pè ọ́ owó ìlànà ṣé ìgbókò tó lè máa fi rẹ̀ pé ogun nínú ayé rẹ̀ lórúkọ Jésù Olúwa lé jáde. A tún kéjà mẹ́ta a sọ fún Ọlọ́run ó ní ìmọ̀kímọ̀ gbọ́dọ̀ di etékéjẹ gbọ́dọ̀ dúró gbogbo ìpètèkùsà lórí ìránṣẹ́ yìí kọ́ lọ lórí asán ogun ẹkún ọ̀fọ̀ lórí ìránṣẹ́ kò di ìkàkúrò kí ìyanu kó ṣẹlẹ̀ já mẹ́ta. Beside mo ti fẹ́ ṣe tán pẹ̀lú ẹ̀ mo máa dáwọ́ ẹ̀ padà fún ẹ tí bá ti ṣe gbogbo patí tí mo fẹ́ ṣe tán máa dá owó ẹ̀ padà fún ẹ náà. Èmi mọ ọmọ patí ń ṣàbí mi ò dẹ̀ máa ṣọ́ra torí níjọ́ kìíní àná tó wá yá owó yẹn lọ́wọ́ mi ṣó ló ń bẹ̀ mí báyìí mo dẹ̀ yẹ ẹ lówó ó dẹ̀ ń fowó mi jẹ mí yà kí ló dé báyìí. Kò sí wàhálà o ò mọ nǹkan tí máa ṣe fún ẹ ó dà pé mo ti ń bẹ sọ́lẹ́rẹ́ ò fẹ́ gbọ́ àbí nǹkan tí máa dẹ̀ ṣe fẹ́ mo máa ní láti fẹjọ́ ẹ̀ sùn. Fẹjọ́ mi sùn ta ni ṣé kì í ṣe ìyá àjẹ́ olójú kan yẹn ló fẹ́ fẹjọ́ mi sùn. Ìyá tèmi lolójú kan àbí kò sí wàhálà. Jọ torí Ọlọ́run sọrú eré tí wà tọ̀rẹ́ ẹ̀ ṣe débi kọ́ rẹ̀ ń pè mí lájẹ. Mami kò pé yín lájẹ nìkan ó tún ní àjẹ olójú kan ni. Èmi àjẹ olójú kan. Bẹ́ẹ̀ni. Ṣé lórí pé ó jẹ́ lówó tó wá béèrè owó tó jẹ́ lọ́wọ́ ẹ̀? Jọ torí Ọlọ́run ọkọ mi ṣé mo jàjẹ́ lójú ẹ̀? Rárá mà o. Ojú mi fọ́. Rárá o. Ṣé torí ìyẹn ló ṣe wá fojú ro? Àwọn ló ń ti ẹja rí ọkọ mi.
èmi àjẹ́ olójú kan màá jẹ́ kó. ayé tótó ẹrù ẹ̀dá ń bà mí o mo ráyè mọ̀ sá àkàmọ́ra o ayé káàbù tí ó kún wá bí kò ṣe kún wọ́n yẹn. obìnrin kìtì nìkalẹ̀ nínú àgbàdà kan náà ní ẹlẹ́yẹ tí ń jẹ ní ẹlẹ́yẹ tí ń mu ní ìrẹsì àwọ̀ Oòduà. ojú mẹ́rìndínlógún ni ewé onísọ̀yé ní gbogbo ọjọ́ ní fi mú mi kára bí ajere. ọ̀tẹ́rẹ́rẹ́ àwọ̀ ayé gbẹ̀dúgbẹ̀dú àwọ̀ òwújì adíáfún ọ̀sẹ̀ ńlá ọ̀sẹ̀ rẹ̀ máa gbò èyí tí ó fomi tiẹ̀ sílẹ̀ tó ń pọnmi ẹlẹ́yẹ káàkiri gbogbo ayé. àwa ni ẹni náà tó láyà tí ń pọnmi ẹlẹ́yẹ tí kì í ṣe ẹlẹ́yẹ. ọ̀sán pọ́n gọrígọrí torí ẹyẹ abìyẹ pẹrẹgẹdẹ lójú ọ̀run. ibi re lẹyẹ ń rè é. ẹ̀yin ẹlẹ́yẹ ta ni ẹni náà tí ó wà nínú ọgbà náà ṣé ọmọ ẹgbẹ́ lẹ́kùn ni àbí a ní ẹran tí a dè mọ́lẹ̀. olórí nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kẹ́ sọ fún wa. torí àlá ò ní bọmọ lẹ́rù títí kó má lè rọ. ṣé bí Ṣayọ̀ ni ọmọ Àdùkẹ́ Ṣayọ̀ náà jẹ́ ní gbogbo wa. ẹni àyájẹ́ kò bẹ́ẹ̀ tó lè sọ bẹ́ẹ̀. ó tún lójú kọra ní o. Ṣayọ̀ níṣe là ń pọn ọmọ ṣe. irọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ ń bá ní kí láṣẹ òun láṣẹ hàn. ẹ jẹ́ àfilà kàlàkà bí omi àdárọ̀ kí àwọn lọ sí ẹ̀wọ̀n ọ̀sán gangan. rárá o ẹ má jẹ́ àṣebẹ̀ ẹ jẹ́ àgbéyà rẹ̀ náwó ẹ jẹ́ sọ́dọ̀gbàná fún ìyá rẹ̀ títí tó fi máa náwó tó wó fi máa tán lọ́wọ́ ẹ̀kẹ́lẹ́. ìwọ Ṣayọ̀ ọmọ Àdùkẹ́ o táfẹ́fẹ́ bá fẹ́ ó máa kan igi oko lára ni. bẹ́ẹ̀ni gbogbo ohun tí wọ́n sọ lẹ́nìí kó lọ máa kan ìwọ Ṣayọ̀ lára báyìí. àṣẹ́gun Ṣayọ̀ ọmọ Àdùkẹ́ o egbò àdá àjínà lẹ́sẹ̀ rẹ. àṣẹ́gun. yé 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 ẹsẹ̀ mi o ẹsẹ̀ mi. nígbà tí Ọlọ́run bẹ láyé tí ń bẹ láàyè ogun náà kò di ìtẹ̀mọ́lẹ̀ kó di ìkàkúrò. mo ń gbọ́rọ̀ ẹ̀jà rẹ̀ kí ló ṣẹlẹ̀ ní àwọn ọ̀rẹ́. Màámi, tẹ bá rẹ sí ọ̀rẹ́ mi àánú àbí àmọ́ àṣẹ yín. Ẹsẹ̀ ọ̀rẹ́ mi ti bẹ̀rẹ̀ sí ní jẹrà tó ń sunkún pé ara ni òun màámi. Ẹsẹ̀ ń jẹrà kẹ̀. Bẹ́ẹ̀ni màámi. Ó tún wá ń yọ̀dí. Ìkúnlẹ̀ àbíamọ o, ta lọ́mọ iṣẹ́. Jọ̀ọ́ torí Ọlọ́run, kí ni nǹkan tó ṣe ọmọ yẹn lẹ́sẹ̀ gangan? Kò tiẹ̀ fi gbá kankan, nǹkan kékeré náà ni ẹ̀kọ́ náà bá ìṣúná dé bẹ̀rẹ̀ sí ní yọ̀dí tó ń jẹrà. Kò fi ẹsẹ̀ yẹn gbá nǹkan kan. Ó kàn déédéé ń jẹrà, ó ń yọ̀dí. Ọlọ́run ló mọ ẹni tó mọ iṣẹ́ o. Ṣé wọ́n wá ń sunkún ní báyìí? Àánú ẹ̀ ló ojú ló mójú ṣàánú, àánú ẹ̀ ló ń ṣe mí. Má sunkún ẹkún ò lè ní kẹsẹ̀ san. Àdúrà la máa gbà fún. Mo ti wà á street yẹn. Ibi tó park mọ́tò kọ̀ọ̀kan ti abandon ti báyìí. Hello? Ṣayọ̀. Ṣayọ̀ rè. Ẹ ká sọ wá. Ká sọ ọkọ mi. Kújọ́ mẹ́ta. Báwo ni? Fine ma. Ẹsẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Àti ẹni tọ́lọ́run rán sí wa. Bẹ́ẹ̀ni. Èèyàn kan lọ́lọ́run rán sí yín. Èèyàn kan náà lọ́lọ́run máa gbé dìde mà. Kí ló ń tàn wá? Ṣó báwo ló yẹ ṣe? Wọ́n fún mọ́mì mi lówó owó tó fi gbé mi lọ sí abroad. Ó dẹ̀ fẹ́. Ó kọ̀ ẹ̀ pẹ̀. Òun ló gbówó fún ẹ. Bẹ́ẹ̀. Wọ́n wá fly out. Bẹ́ẹ̀. Ọlọ́run ṣeun wo inú mi dùn o. Pẹ̀lú ọkọ mi kú oríire o. Àwọn sọfọ́rẹ́ ń gbà yẹn tó ń sunkún mo ní máa sunkún. Má sunkún Ọlọ́run la máa bẹ. Mo bẹ̀ dúpẹ́. Ẹ ṣé mà. Ẹ bá ń kí tẹ bá délé mà. Inú adé dùn. Ẹsẹ̀ ọmọ ìsan. Èèyàn ló fún wọn lówó. Ẹni yẹn á gbà. Ẹyẹ pòrò nígan nífẹ̀ẹ́. Àwọn abẹ́lẹ́lẹ́ ti pàtí èrè tí gbọ́ wọn rìnrìn àjò. Àjò kùtùkùtù ní ilé ẹrù alọ̀lọ̀ nígbàjá. Orúkọ ní ṣiṣẹ́ oníṣẹ́. Ẹran tí ọ̀ká lọ fẹnu sọ. Ẹnu ọ̀ká ní kú sí. Ẹkùn kì í pẹ́ ẹran tí ẹ̀kọ́ máa wọ. Àná mú ni tọ̀gà. Àkùkọ tó kọ lánàá, ikọ̀ rẹ̀ ló kọ. Ẹyẹ bà lórùlé, ojú àtọ́lé, ojú àtọ́kọ. Ológìní dé tí dámọ̀ lọ́gànjọ́ òru. Tẹ́ntẹ́ àwọlé alára. Tẹ̀tẹ̀ntẹ́ àwọn òkè jèrò. Kàkàkẹ́ ẹlẹ́yẹ tẹ́ ẹlẹ́yẹ rapá ọkùn ńlá méjì ọ̀sà bí ẹ̀dìyẹ bá gorí ẹyin á sì pa òun dà. Ṣẹ̀mí kì í ṣe ọ́ ní igi ọkọ́ fi gbadé owó òtútù òtí bí wúyẹwúyẹ tilẹ̀ adífá fún ọmọ ènìyàn rò ọmọ ẹlẹ́yẹ rò. Ọmọ ènìyàn nìkan ló lè jàre ẹlẹ́yẹ. Ìgbà ẹlẹ́yẹ ẹ pọ́yàpọ̀ kẹgbẹ́já
ọjọ́ tá a bá pe eégún lé eégún jẹ́ ọjọ́ tá a bá pọ̀rọ̀ ní gbìnàyà tálẹ̀ ẹni tó tú ẹran tí àwọn ẹlẹ́yẹ so sílẹ̀. Ìwọ ni olórí láyà tó lọ tú ẹran táwọn ẹlẹ́yẹ so mọ́lẹ̀. Àìwá mọṣẹ́ kọ́ ọmọ ogun ló jẹ́ kó forí bomi gbóná o. Bẹ́ẹ̀ni. Àìmọṣẹ́ kọ́ rẹ ló jẹ́ kó forí gbógun ológun báyìí. Bẹ́ẹ̀ni. So wá ní gbogbo ogun tó ń bẹ lára Ṣayọ̀ mo dàálù ọ báyìí. Àṣẹ́gun. àtòkèjà kan tó nánú a sọ fún Ọlọ́run gbogbo onímọ̀ túmọ̀ ní ìmọ̀ ní kìbí ní kalẹ̀ ìmọ̀ tí gbàgbà lọ́rọ̀ sọ ló ń túká gbogbo ìpè tó sọ lórí kọlọ̀ lórí asán àlàáfíà tó kó parí kó ajẹ́rìí sagbà Ọlọ́run jẹ́ àtẹ̀tẹ̀ nánú. ojú àwo pé o ojú àwo máa pé tójú àwo bá ní pé ńkọ́ ṣé irú àsìkò tó yẹ kí wọ́n máa bọ̀ wá sípàdé lélẹ̀ tí a pé ìpàdé pàjáwìrì ní òórùn ọ̀sán gangan ní aago kan ó wá ń bọ̀ ní dédé àsìkò. Má dá lóhùn ìgbà tó ti mọ̀ pé torí tẹ náà la ṣe pé ìpàdé pàjáwìrì òun ló fún lára. Bí ìbáwo. Bí ìbáwo ṣèbọn ní nǹkan tó bá fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ tó bá wá jẹ́ pé ìwọ ṣọ́ nǹkan tá a fi ẹ́ ṣọ́ ni ṣé nǹkan tó ṣẹlẹ̀ lè ní ìyá ṣẹlẹ̀. Nǹkan kí nǹkan tó bá wá wù kó ṣẹlẹ̀ ẹ máa fi ọwọ́ tèmi wọ̀ mí ni o. Padà. Mọ́mí, ẹ ṣeun. Ẹ̀yin ni mo rí kí Ọlọ́run máa wà pẹ̀lú yín. Ọlọ́run á jẹ́ kẹ́ gùn lẹ́mìí, ẹ dẹ̀ jẹun ọmọ. Àmín. Ṣé rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ kí n rí pé èmi àtàwọn àbúrò mi a ní ìyá tó dáa and we love you so much. And Mom, I want to say I am very sorry to have done what I did. Mi mọ̀ pé any reason yìí tẹ́ ṣe fẹ́ ran ènìyàn lọ́wọ́. I am sorry, okay? Please forgive me. Please forgive me. It's okay, my darling. It's okay, it's okay, it's okay. It's a wale tó báyìí. O nídìí láti bẹ̀ mí. Ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ rí nǹkan kan ló yé mi o. Àtorí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ọba. Ó ṣeé ṣe kó jẹ́ wípé Ọlọ́run fẹ́ mú nǹkan kan jáde nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ni. Ó fẹ́ jẹ́ kí òye yé ẹ̀yin ọmọ mi kẹ́ ẹ mọ ìtumọ̀ wípé èrè wà nínú ká máa ṣoore. Ṣé rí tá a bá ń ṣoore a máa rí gbà ní. Yorùbá sọ ó ní òkè lọ́wọ́ àfúnni ń gbé. Bíbélì náà dẹ̀ sọ ó ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún. Ó lẹ́ni kejì ẹ̀ má hesitate láti ṣe ìrànlọ́wọ́ fún. Ṣùgbọ́n at the same time Nigeria oore tún níwọ̀n. Oore níwọ̀n. Bẹ́ẹ̀ ni oore níwọ̀n. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe. Mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú ìbéèrè kékeré kan lèmi fẹ́ béèrè. Ok pẹ̀lú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí èmi kàn fẹ́ béèrè ni pé ṣé ó pé láti máa ṣoore àbí kéèyàn tiẹ̀ máa bọ̀dá láti ṣe rárá. Kò yẹ kó tún béèrè ìbéèrè yẹn. Ó yẹ kó yé yẹn ti yé yín báyìí wípé èrè púpọ̀ wà nínú pé kéèyàn ṣoore. Ó gbọ́ tí mo sọ wípé òkè lọ́wọ́ àfúnni ń gbé ni. Tí èèyàn bá ti ń ṣoore a máa rí gbà padà ni. Ẹ wo ẹ̀yin ọmọ wọ̀nyí. Ṣé ẹ rí nǹkan kan ni o tí àgbàlagbà bá jókòó báyìí tó bá rí nǹkan tí ọmọ kékeré bá gun orí òrùlé ó lè má rí o. Bẹ́ẹ̀ ni òye ni ìyẹn náà ń pè ní òye làgbà wò. Ọlọ́run a dúpẹ́. Àdàmọ́ máa ṣe orí lọ. I love you, mommy. I love you. I love you too. Ọjọ́ náà ló wáyé àbí lóbìnrin ó lè ráyé lọ àbí lóbìnrin ọwọ́ ẹ̀rọ ló mú wáyé obìnrin níyà gbogbo wa àánú
ojú ẹ̀ kò ní. ẹlẹ́yinjú àánú yẹn. àánú ò gbalẹ̀ kan ni. àbínú funfun mà ní. Ìyá Alanu mi kò gbọ́dọ̀ kú. àbínú funfun. Ìyá Alanu mi yé mọ̀ gbọ́dọ̀ ṣàìsàn. Ìyá Alanu mi pẹ̀lú mi ṣòro. Ìyá Alanu mi mọ̀mọ́ kó. Mo ti wọn olúwa mi ní kó ṣọlá. Ọba mi ní dára. Ọba tó pẹ́ lómi lórí. ó pẹ́ lómi lórí. Ó pa lórí tán ó tẹ̀kùn nírúgbọ̀n ṣẹ́rí o. ajídára. Ọlọ́run mi ní pọ́nlá. ọlọ́run ní pọ́nlá. Àtọ́mọdé orí ọba mi máa ní ṣòun gbogbo. ènìyàn lè máa ṣàìsàn. Ẹnu ayé yìí lè máa kún.